ṣé láti lọ́tún lọ́jọ́ yọ òòjọ́ náà rúràn lẹ́yìn tó mú mi náà kí irú àmójúbá ìtòkan ètò kan tó ń bọ̀ lọ́nà lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tọ̀ kan tí ó máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn ibà pàtàkì táwọn eré oníṣàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ni ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wò ó ìgbà tuntun bá bàyè ní ṣe bá lẹ gbọmígbọmí ọkàn tó túbọ̀ ọkàn òun ní ṣe bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé yín wọnú agbámẹ̀tò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òpó ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07038226160 07038226160 lágbo òṣèré ẹ má mísì ẹ̀. Adé lorúkọ mi gbajúgbajà òṣèré orílẹ̀-èdè Nàìjíríà tẹ́tìmọ̀ bẹ́ẹ̀ ni mo wó ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ní mo tún gbé tuntun. Lẹ́kì gàgán oníkọ́ńdà mílíọ̀nù fún àbúrò. ó fi Islam lè lọ ṣe kérúbù and sẹ́ráfù ó bá dá níwà kó máa bọ́ gbogbo ayé wàhálà lé ayé tiẹ̀ nìyẹn. ètì ìkórira kìí ṣe fẹ́yìn o kódà fẹ́ sìn wa ṣe rí. ó ṣẹ́ṣó ni o egbin ọ̀run ṣẹ́ṣó ni tí egbin ọ̀run ò bá ṣẹ́ṣó sàmà báwo ni egbin ọ̀run ṣe máa ní oore ọ̀fẹ́ láti lè ra mọ́tò tó wọ́ọ̀tì 30 million. ọ̀pọ̀ wòlíì Ọlọ́run ò gbọ́ ẹ̀yin tẹ́ ẹ wà láyìíká ẹ̀ tẹ́ ẹ gbọ́ n tó bà mí nú jẹ́ rèé o. bẹ́ẹ̀ ìkú ọ̀run ọ̀drágẹ́ ṣẹ́ẹ́dí bí mo ṣe wáyé dádì mo jọ́ ọmọ tó láàánú gan-an mo kọ̀wọ̀ sí gbogbo ẹ̀. now mo ìbéèrè bíi mẹ́ta mo béèrè number 1 bàbá ọjọ́ tí mo ti ṣe fídíò tí mo ní àwọn kí ni gbogbo àwọn family pé àárí wọn bàbá títí di àárọ̀ yìí ní ìrìkẹ́nìkan wọn ó yọjú sí yín. ṣe mọ̀ pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti gbọ́ wa ọ̀rọ̀ rèé wọ́n ní kì í burú títí kó má kó ẹnìkan mọ́ ni ẹni tó má kó mọ́ ni ní àwọn wọ́n ní ẹni tá a bá sùn tì là ń jagun pálò kí ló dé tí àwọn mọ̀lẹ́bí Suebebe kí ló dé tí wọ́n ṣe jìnnà sí kí ló dé láti ìgbà tí wọ́n ti ń ṣe ìrànlọ́wọ́ fún bàbá yìí kí ló dé tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí ló dé tí wọ́n ṣe yọjú tó jẹ́ pé ẹlòmíì ló ń tọ́jú bàbá Suebebe yìí láti ìgbà tí ìrànlọ́wọ́ ti dìde fún látara Àgbàlá Gabriel ẹni tí èèyàn bá rí èèyàn kì í bínú sí o àṣírí ń bẹ nínú ọ̀rọ̀ yìí tí màá túṣu désàlẹ̀ kòkò fún yín lénìí lórí ètò lágbo òṣèré kí ló mú kí Lizzy Anjorin kó máa fẹ́ fún itọ́ àbí sọ̀rọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run takú ti Jésù bàbá takú ti Jésù kí ló dé tó jẹ́ wípé àwọn nǹkan kan wà nílẹ̀ báyìí tó fẹ́ máa ṣe bí ẹni gbàgbọ́ tí láàrin àwọn ènìyàn ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ta ni Egbin Ọ̀run Basirat Mọ́rẹ́níkejì Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí Egbin Ọ̀run ọ̀rọ̀ rẹ̀ ikú rẹ̀ ohun tó ti fà lẹ́sẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin àwọn ènìyàn kì í ṣe kéré ní o bí àwọn àlùfáà kan ṣe ń ta ohun síra wọn bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí lápá ọ̀dọ̀ tiwọn náà làwọn náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń bára wọn fà á ṣé lótìtọ́ àti lódodo ni pé wọ́n ń bá ara wọn fà á kí ló dé tí àáfàá Lẹ́gbàá ṣe sọ wípé Egbin Ọ̀run kò ní rọrùn ọ̀run àpáàdì ni Egbin Ọ̀run ń lọ àáfàá Lẹ́gbàá tá a bá bílẹ̀ lákúwì ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ nígbà tí ó sọ ọ̀rọ̀ yìí àwọn èèyàn dì mú ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ kó mọ bó ṣe ń sọ̀rọ̀ sọ o ẹ tún wá jẹ́ ká tẹ̀síwájú oríire kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ wa o Portable olórin òun náà fi ìdùnnú àtayọ̀ ó fi kéde wípé òun náà ń bọ̀ ní Lẹ́kì o ó kéde wípé àbúebẹ̀ wọ́n ti àbúebẹ̀ kò gbá mi o
ó ṣe ìlérí fún mi ó sì mú ìlérí rẹ̀ ṣe. Èmi náà ń bọ̀ Lẹ́kí, èmi náà á di tẹ́nà kì í ṣe tẹ́nà láńlọ́ọ̀dù ní agbègbè Lẹ́kí. Portable olórin ló ṣílé tuntun ló kéde ilé tuntun rẹ̀. Báwo ló ṣe kọ́ ilé yìí? Èlò gan ló fi kọ́lé náà? Ẹ wá nǹkan fìdílé. Ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèré. Tábà ti rí ni tó tójọ́ mẹ́ta ẹkú àti làǹkìrà ẹni ọdẹ òdùnbí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá àti dé sórí ètò lágbo òṣèré. A máa yànnàná àwọn nǹkan kan lórí ètò yìí, àwọn nǹkan tó dàbí ẹ̀kọ́ tó ṣeé ṣe kó ràn ẹ̀yin lọ́wọ́ kẹ́ lè mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbo àwọn amúlùdùn àwọn òṣèré gbajúmọ̀ ènìyàn. Ẹ má jẹ́ kí n dá yín lágara ọ̀rọ̀ torí ibi tá à ń lọ lénìí kò jìnnà ṣùgbọ́n ibi tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ tá a fẹ́ yà lára ọ̀tọ̀ òun ló máa pọ̀ díẹ̀. Alágbẹ̀dẹ wa tó máa lórí lójú kan lónìí wọn lóhun gan tó fẹ́ fàyọ. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú pé ọ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Apàtẹ ètò bí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀, awọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà, ètò tó bá mọ́gbọ́n lórí ni o. Àní èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Sàn láàrin ajé ni mo ní pẹkọrọ. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n bọ́ sójú agbámi ètò lénìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ wò ó, ìwọ tó bá ní lọ́kàn wípé lọ́jọ́ kan ṣá ìwọ náà di onílé lórí, wàá di láńlọ́ọ̀dù, má rora rẹ pin. Lọ́jọ́ kan ìwọ tó jẹ́ ní tẹ́nàntì lónìí wàá di onílé, wàá di láńlọ́ọ̀dù lọ́jọ́ kan. Má wá wago aláago ṣiṣẹ́ o. Ohun tí mò ń sọ ló dífá fún ọ̀rọ̀ Portable olórin ọmọ Ọlálọ́mí Àbíbò Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable Zazuzẹ. Ó kéde wípé òun yóò máa kó lọ sí àgbègbè Lẹ́kí láìpẹ́. Eléyìí ló fi ń sọ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ wípé èmi náà máa ti donílé. Ìbéèrè yẹn rèé, ṣé pé Portable ṣé kò nílé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Àti wípé kí ló fà á tó fi jẹ́ pé ó fẹ́ lọ kọ́lé sí àárín àgbègbè Lẹ́kí? Kí má fọ̀rọ̀ gùn, ẹni tí ó ṣe agbẹ́tẹrù ilé kíkọ́ fún Portable òun náà ni Ebelabu. Ẹ rántí ẹ̀ gbajúgbajà èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ tó lórúkọ dáadáa ní ìpínlẹ̀ Èkó. Òun àti Portable lọ́jọ́ ṣe bẹ́ẹ̀ jókòó pọ̀ pé àmọ́ fẹ́ kọ́lé o. Àbú Ebè náà sì sọ pé àwọn kankan tí wàá ṣe lélẹ́yìí o. Portable sì kó owó tí iye rẹ̀ tó 100 million naira bí ò bá jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde ni mò ń láǹfààní láti máa mú wá sí etí ìgbọ́nyín. Ilé tí iye rẹ̀ tó 100 mílíọ̀nù náírà ni Portable fi kọ́lé tí ó kéde wípé òun fẹ́ kó lọ síbẹ̀ ní ìlú Lẹ́kí. Kí ni Àbú Ebè ipa orúkọ lórí ọ̀rọ̀ ilé tí Portable ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ wípé òun lọ yìí? Ẹ jẹ́ ká bó níreyọ̀ títí wa náà bá dé kó lè bá wa yọ̀. Ẹgbọ́n ohun tí Portable sọ. Lẹ́kí gàgán mo ní kọ́ńdà mílíọ̀nù fún Àbú Ebè, mo ní kó bá mi kọ́lé. Olúwa ló lówó, Olúwa ló nílẹ̀ o. Ẹ sì máa bá wa sílé o. Èmi á bá wa sílé. Ìwọ á bá mi sílé o. Ọ̀la ń sílé o. Gàngán tó ń bá. Gbogbo mọ́tò mi ni mò ń kó bọ̀ Lẹ́kí. Àná náà ní l'Ógùn State. Ẹ̀yin máa ń tì mí. Ó súnmọ́ Banana Island o. Àbú Ebè ní lọ́wọ́ mi kọ́lé sí Banana Island. Mo ti fẹ́ kó sínú ẹ̀ gẹ́gẹ́ ká máa wá cruise Lẹ́kí, a máa gbé ajé wá Lẹ́kí. Ayẹyẹyẹyẹ o. A máa gbé ajé wá Lẹ́kí. Ìyẹn Banana Island. Ó súnmọ́ Island kọ́rè. Banana Island. Gẹ́gẹ́ o. Sọ́nba lẹ́gbẹ̀ẹ́ olókun. Àkọ́ máa lọ gbé ajé lọ bá olókun ni, àmọ́ lọ bólókun sọ̀rọ̀ wọ́n nómi dùn má ègé nìyẹn ọ̀tọ̀ o. Bá ṣe ń jayé ní trenches náà la máa jayé Lẹ́kí ní Banana Island yẹn ọ̀tọ̀ gẹ́gẹ́ o. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Àbú Ebè o pé kò rí fún mi.
king of boys presidential àwọn olóríire nìkan dá mílíọ̀nù máa búwe bẹ̀ o wọ́n ti ṣí géètì o ilé ní Lẹ́kì bá a ṣe ń kọ́lé sí trenches náà la tún kọ́lé sí Lẹ́kì o ẹ̀yin bá ń sìn mí kẹ́dẹ̀ máa wo CEO mò ń gbéṣẹ́ nation lọ Lẹ́kì CEO èèyàn DPO ṣẹ́ẹ̀rì sẹ́nẹ́sọ̀ ó lọ Lẹ́kì èmi àtọ́lọ́lá pọ́wọ́ kò sẹ́ni tó máa bá mi gbé wò ní Lẹ́kì lójú ọjà in the morning èmi àtàwọn máa ń sìn mí ni all those people want to give me work. ṣẹgbọ́ wọn ní tínú ẹni bá ń dùn tẹ bá gun ẹṣin nínú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ lè kọsẹ̀. ẹ gbọ́ bí Portable ṣe fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bó ṣe kéde àwọn nǹkan tó dàbí pé ó fẹ́ máa gbéṣe níbẹ̀. ó ní òun kọ́lé sí trenches ibi tí ò lájú ló ń pè bẹ́ẹ̀ bí ghetto òun náà wá di ẹni tó ń kọ́lé sí agbègbè Lẹ́kì. ó ní ààbò ibẹ̀ kò ṣe kí ni kò rí ìpè òun tí èdè yìí ò bá yẹ yín kò gbá òun ló ń jẹ́ bẹ́ẹ̀. bóyá ohun tó fi mẹ́nu bà lé ọ̀pọ̀ ènìyàn ló ti gbá àwọn èèyàn àti èyí tóun náà ti gbọ́ ló fi sọ ọ́ di mímọ̀ pé ààbò ibẹ̀ kò rí ìpè òun. ilé náà ó dára ó rẹwà nítòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu Portable. ibẹ̀ gangan mo fẹ́ fàyọ̀ yìí wọ́n ní kí ló dé tó ṣe lo adúrú owó yẹn 100 million naira tó fi lọ kọ́lé sí àgbègbè Lẹ́kì gangan ní ìpínlẹ̀ Èkó. kí ló dé tó ṣe fi owó yẹn ṣe nǹkan míì tó ṣe wá lọ fi adúrú owó yẹn kọ́lé sí Lẹ́kì. ẹ mọ̀ pé ńgbà míì ohun tó kọjú sẹ́lòmíì ẹ̀yìn ló kọjú sẹ́lòmíì. ọjọ́ tí Portable sọ̀rọ̀ yìí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram ló bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ọ̀rọ̀ ìkíni kú oríire ló bẹ̀rẹ̀ fi ní ránṣẹ́ sí wọ́n ránṣẹ́ sí lọ́tún wọ́n ránṣẹ́ sí lósì wípé kú oríire ṣùgbọ́n àwọn apá abìkan àwọn ogun kan wọ́n sọ ọ́ di mímọ̀ wípé rárá o owó tó fi kọ́lé yìí ó ti pọ̀ jù kí ló dé ní ohun tí Nàìjíríà sọ lásìkò ibo lẹ ti rówó gan ẹ̀yin olórin yìí ṣé kò jẹ́ kí àwọn àjọ EFCC náà máa ṣe kí ni kọ́ máa tọ́nà wádìí yín ibo lẹ ti rówó yìí láàrin ọjọ́ mélòó èmi á dákẹ́ lápá abẹ yẹn màá fẹ́ fún ọ̀yìn ara ní láti bá wa dá sí i báwo ló ṣe lójú òye yín ṣówó yìí pọ̀ jù lóòótọ́ ṣé bẹ́ẹ̀ náà ni owó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn èèyàn kan ò tiẹ̀ mọ̀ bóyá àwọn èèyàn ń rò pé kò sówó nítòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan gbàgbọ́ pé irọ́ ni pé kò sówó lórílẹ̀‐èdè Nàìjíríà owó yẹn ó wà níbì kan. àwọn èèyàn tó máa ń bu ẹnu àtẹ́lu Portable lásìkò yìí pé ó lọ fi adúrú owó yìí kọ́lé àṣó yẹ kí wọ́n máa sọ orú ilé ìṣe. èmi alatan sórí ọ̀rọ̀ yìí mi ò ní fẹ́ ṣe fi sí apá kan jù bìkan lọ mo fẹ́ fún ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ láti dá sí ọ̀rọ̀ yìí ká lè jọ gbéyẹ̀wò nítòótọ́ láti fi ṣe èyí tó jẹ́ àríkọ́gbọ́n fúnra wa fún àwọn èèyàn tó bá tún wo ètò yìí. ẹ jẹ́ kí n fi gígùn bẹ́ẹ̀ ẹ jẹ́ n tẹ̀síwájú torí ìjọba àsìkò. ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lóṣù tí ó kọjá tí n bá ṣe é gbajúgbajà olórin ẹ̀mí tó tún jẹ́ wòlíì tí àwọn èèyàn mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run ó jáde kúrò lókè erùpẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí àpẹẹrẹ pé ikú yẹn ń bọ̀ ṣùgbọ́n ó ya àwọn ènìyàn lẹ́nu wípé Ẹ̀gbin Ọ̀run Basirat Mọ́rẹ́níkejì Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run jáde kúrò láyé. àwọn èèyàn kan tiẹ̀ sọ pé kò pẹ́ tí mo rí i ṣe bó ṣe ṣe gbà oríṣiríṣi làwọn èèyàn sọ. ṣùgbọ́n ibi tí mo wá ń lọ lórí ọ̀rọ̀ rẹ̀ ni wípé látìgbà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti wọ káà ilẹ̀ sùn ọ̀rọ̀ lóríṣiríṣi ló ti jẹyọ. ẹ má gbàgbé pé ọba Solomon òun náà jáde ó ní òun ò fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn èèyàn sọ pé kóun sọ sí ìgbà tóun náà máa lanu sọ̀rọ̀ ó ní Ẹ̀gbin Ọ̀run ṣé ẹ̀ mọ̀ Ẹ̀gbin Ọ̀run ni ẹ̀ mọ̀ kọ́ tó ń jẹ́ ẹ̀gbin ẹwà ni ẹni tó bá rẹwà ó ní ṣe fẹ́ jẹ́ kó lọ fi arúgbó ara ṣe fẹ́ jẹ́ kó lọ fi ṣe ẹwà yẹn lọ́rùn ni. ẹ wo ibi tí ọba Solomon tó gbé ọ̀rọ̀ tiẹ̀ gbà lórí ikú Ẹ̀gbin Ọ̀run ó ní ẹ̀ẹ́rí bó dára ẹ̀ẹ́rí bó ṣe rẹwà tó ní tòótọ́ àwọn èèyàn jẹ́ dodo ẹ̀wà rẹ̀
ó ní ẹwà yẹn ti pọ̀ ju kó wá máa lò nìkan lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ó dìgbà tó bá tó wọ 100 years àbí 70 years kẹ́ tó fẹ́ jẹ́ kó kú ni. Ọba Solomon gbajúgbajà agbórí ẹ̀rọ ayélujára pidán tó ń ṣe oríṣiríṣi òun ló sọ eléyìí nípa ikú Ẹ̀gbin Ọ̀run náà. Àwọn èèyàn sọ̀rọ̀ tún wọ́n sọ lọ́sẹ̀ kódà ọkọ rẹ̀ nígbà tí wọ́n ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ fún un ó dà ń pé ó ti mọ̀ wípé ikú yẹn ń bọ̀ ṣé lóòótọ́ lè dá máa mọ̀ ìgbà tí ikú bá ń bọ̀ ni ṣé lóòtítọ́ ni èèyàn máa mọ̀ pé ọjọ́ ikú mi ó ti súnmọ́lé kí òun lè máa palẹ̀ mọ́ àwọn nǹkan kan. Ọkọ Ẹ̀gbin Ọ̀run tí wọ́n jọ símọ́ lásìkò yìí ó sọ ọ́ di mímọ̀ wípé òun ṣàkíyèsí pé ó fẹ́ máa yí àwọn dúkìá rẹ̀ orúkọ tó wà ńbẹ̀ ó fẹ́ máa yí sí orúkọ tí òun gangan fúnra lára rẹ̀ tóun jẹ́ ọkọ rẹ̀ láì mọ̀ wípé ó dàbí pé àpẹẹrẹ ló fi ń ràn òun àròkò jàre ló fi ń ṣe àfihàn fún òun. Ìyẹn jẹ́ lápá abẹ́yẹ ṣùgbọ́n lẹ́yìn náà àwọn èèyàn míì tún bẹ̀rẹ̀ sí ní kò dákẹ́ o. Ikú Ẹ̀gbin Ọ̀run yìí ògo wa kò ní búyọ lẹ́yìn tá a bá jáde kúrò lókè erùpẹ̀. Lótìtọ́ wọ́n ti ṣe wake-up wọ́n ti ṣe candle night wọ́n ti ṣe gbogbo ètò àdúrà bí wọ́n ṣe ṣe nílànà mùsùlùmí wọ́n ṣe nílànà kìrìsìtẹ́nì fún Ẹ̀gbin Ọ̀run. Ẹ má gbàgbé o ní pé ìdílé mùsùlùmí ní Ẹ̀gbin Ọ̀run Basirat ló ti ṣẹ̀ wá. Eléyìí ló wá jẹ́ kí àwọn àgbààgbà àwọn ẹlẹ́sìn bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ síta bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú Ẹ̀gbin Ọ̀run. Ibẹ̀ gangan mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ lórí ikú Ẹ̀gbin Ọ̀run. Àáfàá kan wà tí wọ́n pè ní àáfàá Lẹ́gbàá. Àáfàá yìí ló kọ́kọ́ jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kàbìtì ọ̀rọ̀ lórí Ẹ̀gbin Ọ̀run. Kódà ó ní Ẹ̀gbin Ọ̀run ò ní rí ọ̀run wọ̀, ó ní ọ̀run àpáàdì inú ná ìpayín kékeré ìparun ní Ẹ̀gbin Ọ̀run lọ. Ó ṣàlàyé àwọn nǹkan kan tó jẹ́ wípé tẹ̀yìn gan fúnra lára yín bẹ́ ẹ bá gbọ́ ẹ̀yin náà á wòye wípé dó àwọn èèyàn kan gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ wò ó wọ́n ronú sí i wípé ṣé kí eléyìí ṣó lè jẹ́ òtútù wọ́n wá bẹ̀ sí ní fi wéra wọn nígbà tí Ẹ̀gbin Ọ̀run wà láyé àti àwọn kan tó gbé ṣe ní àti àwọn kan tó ṣẹlẹ̀. Kò wá tó síbẹ̀ o ẹnìkan tó tún jẹ́ òjíṣẹ́ Ọlọ́run takú ti Jésù òun náà sọ̀rọ̀ wípé àwọn bloggers wọ́n bẹ̀rẹ̀ sí rán àwọn èèyàn sí òun lórí pé òun dá sí ọ̀rọ̀. Ó fún Lizzy Anjorin ẹmọ Lizzy Anjorin gbajúgbajà òṣèré yẹn ó fún òun lẹ́sìn ní tiẹ̀. Lizzy Anjorin ẹmọ pé kò ń gbọ́dọ̀ kò tutù lòun náà máa fi tiẹ̀ ṣe òun náà dá padà fún òjíṣẹ́ Ọlọ́run takú ti Jésù. Kí ni àwọn ọ̀rọ̀ yìí wá dé kí ló dálé lórí Ẹ̀gbin Ọ̀run ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àáfàá Lẹ́gbàá ẹni tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó fi mú àwọn ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ oní ẹ̀sìn mùsùlùmí. Kódà alájà kan sọ̀rọ̀ lẹ́yìn tí àáfàá Lẹ́gbàá yìí sọ̀rọ̀ ó bá mi ṣàlàyé. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ohun tí àáfàá Lẹ́gbàá tó sọ tó fi tọ̀nà wá ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn tí wọ́n jinlẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí. Ẹ gbọ́ ohun tí àáfàá Lẹ́gbàá sọ. Ó fi Islam lẹ̀ lọ́n ṣe kérúbù and séráfù ó bá dá níwà kó máa bọ́ gbogbo ayé wàhálà lé ayé ti ẹnìyẹn wàhálà lé ayé ènìyàn. Ọlọ́run ló wò ní gba gbogbo tó bá mú wa ní Islam. Ọlọ́run ní kò tán síbẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá di jáde kìyàmọ̀ yóò máa bẹ́nu ẹ̀ ní òfò. Obìnrin tó kú yìí gbóhun tó ṣe láyé Ọlọ́run ló wò ní gbà kì í ṣe tọ́lọ́run. Akáláṣe ọba yìí jẹ́ tún ni gbogbo àwọn obìnrin tó máa láwọn ìyá àjọ ìyá aládùúgbò àwọn ba yìí jẹ́ ni àwọn ọmọ nínú sáàmì èèyàn òun give prophecy mo wá ra àwọn fídíò ṣẹ̀tọ̀ ń release òun nínú sẹ́nìkan òun give prophecy wo kò ṣe eré ìrànsára tiẹ̀ gbogbo àwọn tí wọ́n rìnà sí èèyàn àbàyí jẹ́ ni wọ́n nà obìnrin yìí inú àwọn tó bayé jẹ́ ni ẹ̀yin àfáàṣe máa comment díẹ̀ ẹ̀yà àyàkúyà ni kí ló rọ́ọ̀lù yìí. Ọlọ́run ní tó ṣe òun ò ní gbà bó ṣe kú yẹn ti dẹ ní òfò kò sí iyèméjì bẹ́ẹ̀ ikú òfò ló kú ẹni òfò níwájú Ọlọ́run ọmọbìnrin náà ni iṣẹ́ iná ló kú sí díẹ̀ rẹ̀ Ọlọ́run lòun ò ní gbà kí wá ló ṣe yín kí ló tún rọ́ọ̀lù yín gbogbo ẹ̀yọ́ ńlá wà ní tẹ̀yẹ àkúyà lẹ́nìí kí ló rọ́ọ̀lù yín gbogbo àwọn ńlá wà ní tànà bàbá lágbàjì bàbá lámúnigun wọ́n dúró tọ́ ni wọ́n ń ṣọ̀rẹ́ kèfèrí wọ́n ń ṣọ̀rẹ́ kìrìsìtẹ́nì tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáàlẹ̀ Yorùbá wọn kì í lè sọ̀rọ̀
ọmọbìnrin yìí kú sípò kèfèrí, ọ̀tá Ọlọ́run lọmọbìnrin tó kú yìí, ọ̀tá Ọlọ́run ni, ọba yìí jẹ́ obìnrin ni, abayé jẹ́ obìnrin ni, ó bá táwọn èèyàn jẹ́, ó ti mislead àwọn èèyàn. Àkọ́kọ́ ìdájọ́ obìnrin yìí, orúkọ Islam ń bẹ lára orúkọ rẹ̀. Ẹ̀yin admin ẹ block ẹ̀, ó sì ń bẹ bú, ẹ jẹ́ ń block ẹ̀ dànù fúnra mi bí. Mo ti block ẹ̀ dànù. Lọ bá àwọn àfáà tó pọ̀ London, àwọn àfáà 3-in-1 ẹ lọ bá wọn. Máa lọ sọ́dọ̀ àwọn àfáà 3-in-1 tó ń tẹ̀lé. Àwọn àfáà 3-in-1 tẹ́jọ gbádùn, ẹ má lọ dọ̀ wọn. Ṣó ti yé? Obìnrin yìí káàfà tó máa wá sọ̀rọ̀, ṣó ti ń sìn, mo ti block ẹ̀ dànù. Lọ bá àwọn àfáà 3-in-1, àwọn àfáà tẹjọ ń ṣẹlẹ́yà, àwọn àfáà tó wọ́n fẹ́ dá lọ́dọ̀ mùsùlùmí, kọ́ dá lọ́dọ̀ kírísítẹ́nì, kọ́ dá lọ́dọ̀ kèfèrí. Gbogbo wáàsí wọn ẹ̀sìn ló báyé jẹ́, ẹ̀sìn lẹ fi báyé jẹ́, kẹsà gbogbo wọn ìfẹ́ lọ́mọ máa sọ, wọn ní sọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn àfáà tó ń pa ayé Kùránì wà, wọn lè fi rinlẹ̀ lójú ayé pé Islam nìkan lẹ̀sìn. Ó kù yín ó kọ́ lọ́hùn, ẹ̀ rojọ́ ẹ̀. Náà kí ni mo fẹ́ lù ní ọ̀rọ̀ mi? Ẹ wo àfáà ìwádìí bí ọ̀rọ̀ ẹ̀sìn, ó wá dọ́jì ẹ̀sìn, ó ní Ọlọ́run ló lẹ́sìn. Ọlọ́run ló lẹ́sìn, ẹ̀fọ̀ rẹ̀ sílẹ̀, kò sí tó kàn wá pẹ̀lú rẹ̀ sí ẹ̀. Àmúdá níwà dáadáa ló fi ń ròyìn ẹ̀ dáadáa. Ìwà òṣìwò kó o níwà ju ànábì Muhammadu lọ. Bó tiẹ̀ jẹ́ pé ẹ̀dá kan ò lè níwà tó ànábì, kò sẹ́ni tó níwà tó ànábì sallallahu alaihi wasallam, kó o tiẹ̀ tún wá níwà dànábì lọ. Ẹnìkan ò dẹ̀ lè ní ìwà kálàṣe, kò sẹ́ni tó lè ní ìwà tó ànábì. Wa innaka la'ala khuluqin azim. Ọlọ́run ti fi wà ròyìn ànábì parí. Ẹnìkan bá sọ pé ìwà lọ́nà fi ròyìn ànábì, ṣé ànábì ò lẹ́sìn tẹ́lẹ̀ kó tó fi wà ròyìn? Ẹni tó bá kọ́kọ́ lẹ́sìn lákòókò, ẹ̀sìn ni aṣáájú, ẹ̀sìn lákòókò. Ńgbà bá wo ẹ̀sìn ló wá kù ìwà. Ànábì ti lẹ́sìn already, kọ́lọ́run tó wá fi wà ròyìn kò nídìí àti fẹ̀sìn ròyìn ẹ̀ mọ́nà àṣẹ bí mùsùlùmí ní tẹ́lẹ̀. Automatically Muslim. He was born a Muslim. The Prophet was born a Muslim. Ṣótiyé? So Ọlọ́run ní dájú fi wá ròyìn fẹ̀sìn ròyìn ẹ̀ mọ́, kí ló ìwà? Ṣé ẹ ní sense? Are you not with your sense? Why? Then think deeply before you talk. Think wisely. Now, Ọlọ́niwò ànábì ló wà lórí ìwà tó dáa, ìwà tó tóbi. Ànábì náà tó wá sọ wípé bu'ithtu li utammima makarimal akhlaq. Wọ́n gbé mi dìde kí n lè wá parí àwọn ìwà tó dáa, àwọn ìwà àpọ́nlé. Ọlọ́run gbé mi dìde kí wọ́n complete àwọn ìwà tó dáa. Tó gbogbo àwọn ànábì Ọlọ́run tó wá, wọ́n níwà, wọ́n lẹ́sìn. Islam ni wọ́n mú wá, ànábì wá complete ẹ̀sìn wọn àti wá wọn. Can you see now? So, then ìkọ́nà àwọn afá súnà máa sọ pé ad-dinu kulluhu khuluqun. Ó ní ẹ̀sìn, gbogbo tó ń bẹnu ẹ̀sìn pátá ìwà wa ló wá túnṣe. Ẹ̀sìn ló wá correct ìwà wa. Ẹ̀sìn ló mú ìwà wa. Òun ní Islam. Ó wọ́n ní faman faqaka fil khulqi faqad faqaka fid din. Ẹni tó bá wá dáa jù ẹ́ lọ nínú ìwà, ó ti jù ẹ́ lọ nínú ẹ̀sìn yẹn, tó ló ti gbọ́ ẹ̀sìn yẹn yé òun gangan lẹ̀sìn yẹn ṣiṣẹ́ lára rẹ̀. Ẹgbọ́n tá a fà yẹn wíyé. Ẹgbẹ́ ẹni tó ní ìwà tí ó lẹ́sìn yóò wà ju ẹni tó lẹ́sìn lọ. It's not possible. Tó ní gbogbo ẹni tó bá ní ìwà tí ó bá lẹ́sìn, ayé ń bí ní ìwà yẹn mọ́. Ìwà yẹn ò lè dá nǹkan kan fúnnú sàárè àti mẹ́gbàá kìámọ̀. Ìwà yẹn ò gbálẹ̀ lọ́wọ́ ìyanu sàárè. Ìwà yẹn ò lè ra àlùjànnà fún. Ẹ̀sìn ló lè gbánú ìyanu sàárè, ẹ̀sìn ló lè ra àlùjànnà fún. Ṣẹgbọ́n ìkan kí sẹ́sẹ̀ ràgó ohun tí àáfàá lẹ́gbàá sọ, mo kàn ẹ̀yin èèyàn ó ṣeéṣe kẹ́ ẹ ti rí tẹ́lẹ̀. Mo kàn fẹ́ fi sí ìwé ìrántí kan ibi tó kàn tí mo fẹ́ lọ ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jinlẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí dáadáa. Ọ̀rọ̀ tí àáfàá lẹ́gbàá sọ yìí, ẹni lóhun tó bá jábọ́ báyìí kò tún ní ṣe kíni, kò tún ní ṣe kó mọ́. Ṣùgbọ́n kó tó di wípé màá mú ọ̀rọ̀ tí alájà kan tó sọ
láti fi ṣàfọ̀mọ́ pé ó ń rúgbó bọ̀ o irú ọ̀rọ̀ tí àáfàá Lẹ́gbàá sọ yìí ó lè dá ìjà ńlá sílẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ikú Ẹ̀gbin Ọ̀run ṣùgbọ́n kó tó dìgbà yẹn arákùnrin kan wà tó jẹ́ pé ó ń ké tọ́tán ó ń pariwo oṣó ní Ẹ̀gbin Ọ̀run ṣe ipe tó bá jẹ́ wípé ó ṣe oṣó ni àbí tó bá jẹ́ pé ó ṣe àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àti di ọlọ́lá lọ́nà ẹ̀bùrú báwo ló ṣe lè rí àdúró owó tó fi ra lé tó fi kọ́lé ẹ ti máa rí àwọn ilé rẹ̀ tí wọ́n tán pè ní Ẹ̀gbin Ọ̀run Plaza ẹ ti máa rí dáadáa a ti fi hàn yín lójú ìkànnì amóhùnmáwòrán tá a wà yìí gan ẹ sì ti máa rí lórí ẹ̀rọ ayélujára kódà ibẹ̀ gan lọ sí lọ́jọ́ tá à ń wí yìí àti àwọn mọ́tò ọkọ̀ bọ̀gìnì tó ní ẹnìkan mi wá mọ́ bí táwọn ti rí tiwọn ọ̀rọ̀ òkèrè rẹ̀ tí ò bá dì kan alẹ́ kan ẹgbọ́n ohun tẹ́ni yìí sọ pé ó ń pariwo Ẹ̀gbin Ọ̀run ó ṣe gbá ní ó ṣe kan ní mo fẹ́ jẹ́ kéèyàn ẹgbọ́ eléyìí kẹ́ lè mú ọ irú èsì tẹ́ máa fún arákùnrin yìí. ó ṣẹ́ṣó ni o Ẹ̀gbin Ọ̀run ṣẹ́ṣó ni tí Ẹ̀gbin Ọ̀run ò bá ṣẹ́ṣó sàmà báwo ni Ẹ̀gbin Ọ̀run ṣe máa ní oore ọ̀fẹ́ láti lè ra mọ́tò tó wọ́ọ̀tì 30 million báwo ló ṣe lè máa kọ́lé tó lè rí lé worth 500 million tó lè kọ́ tí ò bá ṣẹ́ṣó ni báwo ló ṣe jẹ́ pé white ló máa wọ̀ ní gbogbo ìgbà ayé ẹlòmíì ti bàjẹ́ tán tipẹ́tipẹ́ mo sọ́rì láti sọ ẹ wò mí ìwọ tó bá jẹ́ pé ilé ibi tó ti jáde olòṣì ni yín níbẹ̀ ó ṣẹ́ṣó ni o Ẹ̀gbin Ọ̀run ṣẹ́ṣó ni tí Ẹ̀gbin Ọ̀run ò bá ṣẹ́ṣó sàmà báwo ni Ẹ̀gbin Ọ̀run ṣe máa ní oore ọ̀fẹ́ láti lè ra mọ́tò tó wọ́ọ̀tì 30 million báwo ló ṣe lè máa kọ́lé tó lè rí lé worth 500 million tó lè kọ́ tí ò bá ṣẹ́ṣó ni báwo ló ṣe jẹ́ pé white ló máa wọ̀ ní gbogbo ìgbà ayé ẹlòmíì ti bàjẹ́ tán tipẹ́tipẹ́ mo sọ́rì láti sọ ẹ wò mí ìwọ tó bá jẹ́ pé ilé ibi tó ti jáde olòṣì ni yín níbẹ̀ ó ṣẹ́ṣó. jẹ gbọ́ ọ̀rọ̀ àárín yẹn lásán ṣe mọ ibi tó ti máa lọ dé bí àṣà kan tí wọ́n ń dá nígboro ayé ní ìsìn ó lọ fà eléyìí gan ti lọ fà ẹ mọ̀ pé àwọn nǹkan kan ẹni tí yóò bọrin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe kọ́ wọn ní lọ́jọ́ ikú erin oríṣiríṣi ọ̀bẹ la ó máa rí ẹ rí ohun táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ lórí arábìnrin Ẹ̀gbin Ọ̀run èmi máa ń sọ kankan ní gbogbo ìgbà kóhun tó ṣókùnkùn sẹ́dá kedere ní lójú Ọlọ́run bóyá ó ṣẹ́ṣó ní o bóyá kò ṣẹ́ṣó ní o bóyá iṣẹ́ òògùn rẹ̀ ló fi kọ́lé yẹn bóyá òun náà kọ́ ẹ fílẹ̀ ó kò sọlọ́run eléyìí kò ní jẹ́ kí n sọ ibi tí mò ń lọ nù lórí pé mo fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ gbọ́ bí alájà yìí ṣe ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ tí àáfàá Lẹ́gbàá sọ mo fẹ́ kí ẹ farabalẹ̀ dáadáa o torí pé ọ̀rọ̀ tí ní àáfàá Lẹ́gbàá sọ yìí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti fọ̀n káàkiri ó ti jẹ́ kí àwọn èèyàn máa ṣiyèméjì lórí olórin wòlíì yìí tó jẹ́ obìnrin Ẹ̀gbin Ọ̀run ẹgbọ́n tí alájà yìí sọ inú mi dùn ayọ̀ mi kún láti rí pé tí irú àwọn ilé ìbá sì wà lókè erùpẹ̀ kí ló fẹ́ mú ìjà ẹ̀sìn wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀gbọ́n tá a jẹ́ ayé sọ. àáfàá Lẹ́gbàá ẹ kú jihad ẹ kú ìjákin ẹ kú ìgbìyànjú ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam òun ló sọ pé kul haqqa òun ni walau kana murra anabi ní ẹ bára yín sòótọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ Ustaz Lẹ́gbàá àwọn òṣùlùbù dáwà yín yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé kò lè attract àwọn èèyàn láti dúró sínú ẹ̀sìn kò lè attract àwọn èèyàn òṣùlùbù dáwà yẹn májẹ̀mú tẹ́ ń lò yẹn náyà tẹ́ ń lò yẹn yóò máa create ìkórira kìí ṣe fẹ́yìn o kódà fẹ́ sìn wa
ṣẹ́rí èyí tó yà mí lẹ́nu ni pé inú ọ̀rọ̀ gbogbo ẹ̀yin alùsùnà ẹ máa discriminate gan. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ kí n tó lọ ní alukur'an torí pé alukur'an yẹn gan ẹ fẹ́ kí àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọn fẹ́ tẹ́tí gbọ́ wa mọ́, ẹ fẹ́ kàn fẹ́ tẹ́tí gbọ́ wa mọ́ because ìgbà tó lọ gan ní alukur'an tó lọ ní ìdèrò ọlọ́ọ̀ ní ìdèrò ila sabili rabbika bil hikmati oni wal mau'izati al hasana. Ọlọ́run ní ẹ pèpè ẹ kọ́ làwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn mi, ojú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba yín pẹ̀lú ọgbọ́n pẹ̀lú kí tí wọ́n ń pè ní hikma gan kì í sọgbọ́n, pẹ̀lú òye Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an. Inú mi dùn pa àjọ ká ní kéwú tí àjọ ká ní. Ọlọ́run ní ẹ pèpè sójú ọ̀nà yín pẹ̀lú òye àti ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ táwọn èèyàn gbà listing sí yín. Nínú àwọn ọ̀rọ̀ yín ó ní mo ti mọ̀ pé ẹ kì í ṣe broadcasters, ẹ wà vocal, ẹ win ní heart àwọn èèyàn, ẹ mọ audience, ẹ jẹ́ kí n tẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó wù àwọn èèyàn láti ṣe. Ẹ mọ̀ tó fà á bóyá nítorí pé ẹ mọ̀ nípa tí àwọn olóyìnbó ń pè ní tí wọ́n ìkọ́ọ̀sì kan tó ń kọ́ ní yunifásitì tí wọ́n tún ń kọ́ ní polytechnics mass communication. Tí èèyàn bá rí di mass com ó dẹ̀ fẹ́ pèpè sẹ́sìn, ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti kú. Lẹ́yìn náà ẹ ṣe fi àárín òun àtọba tó dá sílẹ̀ ẹni tí ò sí láyé mọ́. Òní yìí ló di ìjẹsàn tí Egbin Ọ̀run kúrò láyé, òní yìí ló di ìjẹjọ́ tí wọ́n sin Egbin Ọ̀run. Kí wá ló wá dé tá àti ẹ̀ wá ṣe sùúrù eléyìí tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ti wá wọ́n ti gbẹ̀ṣẹ̀ lọ nípa ọ̀rọ̀ ọmọbìnrin yẹn. Tá a bá tiẹ̀ fílẹ̀ sáàrin àwọn tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà ọ̀tọ̀ nìyẹn. Mùsùlùmí là wá, kò sí nǹkan tó kàn wá. Ẹ wo irú ìṣẹ̀mí tí Ànábì Muhammad tó lò pẹ̀lú àwọn ará Mẹ́kà àti Madina. Ọ̀rọ̀ Ànábì gan ti tó. Ọlọ́run gan ní laqad kana lakum ó ní fi rasulillahi uswatun hasana. Ó ní liman kana yarju Allah wal yawmil akhir wa dhakara Allah kathiran. Olúwa ọba àlékè ọlá, Olúwa ní ọ̀dọ̀ òjíṣẹ́ tí mo rán sí yín mo ti fi àpèjúwe àlùbáríkà lẹ̀. Àpèjúwe tó jẹ́ pé tẹ́ ẹ bá tẹ̀ lápèjúwe yẹn ẹ máa jẹ́ ní ìkẹ́ láyé àtọ̀run, ẹ máa jẹ́ ní ire láyé àtọ̀run, ẹ máa jẹ́ àríwòye dáadáa fún àwọn ará yín àti àwọn èèyàn yín. Tó bá jẹ́ wípé Islam nìkan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé Ọlọ́run ọba àlékè ọlá ṣé kò kápá kó ṣe gbogbo wa ní mùsùlùmí ni? Kí ló dé tá à ń dààmú? A ṣe wà ń ṣe bí ìgbà tó jẹ́ pé àwa ni PA rẹ̀, sáwa ni PA Ọlọ́run ni Ustaz Legba, àwa kọ́ ni PA Ọlọ́run. Lẹ́yìn náà ẹ má gbàgbé bẹ́yìn gan ṣe wà yìí ọmọ Abẹ́òkúta ni. Ṣé gbogbo àwọn tí wọ́n jọ bí yín sínú ẹbí yín ṣé gbogbo wọn ni wọ́n ń ṣe Islam? Ṣé kò sẹ́ni kankan nínú fámìlì yín tí kìí ṣe mùsùlùmí? Wá sí yín yẹn lè pọ̀ yóò máa fa káwọn èèyàn ní ìkórìíra fẹ́sìn. Kódà kò sí ẹni tẹ́ ẹ̀ta sí ẹ̀ta bá gbẹ ẹ̀ta bá wò. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣépè gbà fáwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tán, àwọn tí wọ́n jẹ́ dáín tí wọ́n ń fi ìfẹ́ preach ẹ tún bú àwọn náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ Ustaz Legba, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Láyé Ànábì wa Muhammad ẹ má jẹ́ àgbàgbé wípé wọ́n gbé Yẹ̀húdì kan kọjá
lẹ́gbẹ̀ẹ́ ànábì nígbà tó jókòó pẹ̀lú àwọn sọ̀hábà. Ànábì wá dìde. Àwọn sọ̀hábà wọ́n béèrè lọ́wọ́ ànábì Muhammad pé ẹni wọ́n gbé kọjá yìí kì í ṣe mùsùlùmí. Ànábì wá béèrè pé ṣé kì í ṣẹlẹ́mìí ni? Tá a bá respect pé kì í ṣe mùsùlùmí, a gbọ́dọ̀ pọ́n pé irú ẹ̀mí tó bọ́ lára rẹ̀ yóò bọ́ lára tiwa náà. A gbọ́dọ̀ respect ẹ̀mí yẹn. Ànábì Muhammad yẹn tó lọ ń torí rẹ̀ dáyé àtọ̀run tó jẹ́ aṣáájú ayé àti tọ̀run oníṣẹ́lá Ànábì wa Muhammad ọ̀kan nìyẹn. Ìgbà tí Ànábì kúrò ní Mẹ́kà tó lọ Tọ́ìf, ṣé ẹ mọ̀ páwọn Júù àti àwọn Christian lọ bá ní Tọ́ìf. Ìgbà tó dé Tọ́ìf, ó bá àwọn àfáà pad, ṣé ẹ mọ̀ àwọn àfáà pad, àwọn àfáà tí wọ́n lo chain tó ṣe gbàgàdà yẹn, wọ́n tolerate ẹ̀, wọ́n accommodate ẹ̀, wọ́n accommodate Ànábì, wọ́n fojúlẹ̀ fún Ànábì Muhammad, wọ́n gbà fún, wọ́n ní ò gbọ́dọ̀ wọlé. Ìgbà tí wọ́n rí wípé káwọn fojú lásán ó lè jẹ́ ká Ànábì ọmọ rò pé bóyá àbáwọn fẹ́ take it lightly, wọ́n wọ mọ́ra wọn ná, wọ́n ṣe léṣe, wọ́n wọ ní gbogbo yín, wọ́n wà Ànábì ní gbogbo yín, wọ́n wá lọ, wọ́n nà tán make sure kó dákú, wọ́n wá lọ jù sátán. Jẹ́jẹ́ mọ̀ pé àwọn Júù àwọn ni wọ́n rescue Ànábì. Ìkan nínú àwọn Júù, ìgbà tó lọ ní kí màláíkà Jibril lọ fà padà kí kó lọ kí Ànábì kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ kó wọ́n ṣe fáwọn ará Tọ́ìf. Ṣé mọ̀ bí Tọ́ìf bó ṣe súnmọ́ Mẹ́kà tó, ọmọ súnmọ́ Mẹ́kà gan, kò ní atẹ́gùn àlùbáríkà Mẹ́kà, kò ní atẹ́gùn àlùbáríkà Mẹ́kà nínú mamlaka. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ páwọn Júù àwọn ni wọ́n padà rescue Ànábì wa Muhammad. Àwọn ni wọ́n sọ fún yín pé kúrò ń bẹ̀ òun, máa lọ sábẹ́ igi yẹn lọ dúró ń bẹ̀. Kí ló dé tẹ́ wá sọra yín di PA Ọlọ́run? Ẹ jẹ́ ṣe sùúrù. Inna Allaha ma'a as-sabirin. Ṣebí kí ló dé? Ọlọ́run ò fààyè lẹ̀ fẹ́nikẹ́ni láti dájọ́ ẹnikẹ́ni. Òun ló mọ̀ ń tó fààyè gbogbo wa ṣe. Ẹ fi Ọlọ́run lẹ̀. Èmi tẹ́mi ń sọ̀rọ̀ yìí nísìn, ẹ lè padà bú mi kẹ́ ní pé nítorí pé mo jẹ́ Súfì ni. Gbogbo àdánwò tí mo kàn nínú ayé wọ́n hun mọ́ mi ni, kò sí kankan nínú ẹ̀ tó jọ mí. Bádánwò yẹn ṣe wá pọ̀ tó, kò sí ìkankan tó mú mi tó sọ mí dẹlẹ́bọ, kò sún mi mọ́ ẹbọ bèlè pé màá dẹlẹ́bọ. Láti ìbẹ̀rẹ̀ ayé mi, láti gbà mo ti gbọ́njú báyìí, láti gbà mo ti gbọ́njú tí mo ti mọ̀ pé ayé ni ayé jẹ́ billahi lazim, mi ì ṣe tó lọ́wọ́n fẹ́ rí, mi ì ṣẹbọ rí, torí jọ ojúmọ́ ni mo máa rántí ikú. Ṣé rí nítorí ikú yẹn a máa jẹ́ kẹ́rù ó bà mí láti ṣe tó lọ́wọ́n fẹ́. Ṣùgbọ́n gbogbo àwọn tí Ọlọ́run bá pè ní onítàsọ́wùfí, tí wọ́n bá jẹ́ onítàsùbá, kí ni wọ́n ń pè ní tàsọ́wùfí? Ebi alhamdulillah, astaghfirullah, la ilaha illallah. Ebi nǹkan mẹ́ta náà ni àti àsàlátù sì ṣe fún Ànábì wa Muhammad. Ebi náà ni Súfì. N tá ń ṣe náà nù tẹ̀yìn alùsùnnà sọ pé ẹlẹ́bọ tún làwa dán. Tẹ́ nítorí ipa àti jẹ́ Súfì pẹlẹ́bọ ni wá. Kí ló ṣẹlẹ̀? Ṣẹ̀gbọ́n, ọpọlọ yìí ò ní jọba aláṣọba mi aláwòrán bí gbogbo ohun tí ẹ fi ń ṣe ìmọ̀ àti òye kò ní di òpin láṣọba mi aláwòrán bí. Ẹ gbọ́ bí wọ́n ṣe dọ̀nà náà ọ̀rọ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ti àwọn, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ alájà yìí tó jáde tó wá ṣe tiẹ̀ ní gbangba wálíà. Ọkọ ni èèyàn tó máa sọ̀rọ̀ lábẹ́lẹ̀ lórí ohun tí àáfàá Lẹ́gbà sọ. Kò wá tó síbẹ̀ rárá o. Èmi fẹ́ jẹ́ kẹ́ fi ìdáhùn àbí ìdásí ọ̀nà tẹ́ bá fẹ́ fi dá sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Lórí ọ̀rọ̀ ibi ọ̀nà náà la ṣe ń fà lọ fà bọ̀. Ẹ má gbàgbé ibi ta ti ń bọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀, oríṣiríṣi ohun tó ti jẹyọ lórí ẹ̀. Kò wá tó síbẹ̀ apá ti àwọn mùsùlùmí òun lẹ ṣe gbọ́ tán yẹn.
ẹ jẹ́ ká wá bọ́ sí agbo ti àwọn kìrìsìtẹ́nì, àwọn èèyàn kan tí wọ́n súnmọ́ kìrìsìtẹ́nì tí wọ́n dà wípé ìlànà tí wọ́n kìrìsìtẹ́nì ni ohun tí àwọn náà tún sọ lórí ọ̀rọ̀ ikú Ẹ̀gbin Ọ̀run yìí. Ṣóun nìkan ló máa kú lọ́jọ́ tá à ń wí yìí ni? Ó dá lójú pé òun nìkan kọ́ ló kú lọ́jọ́ tá à ń wí yìí, torí pé ọ̀pọ̀ ewé ló jábọ́ lára igi tí Ọlọ́run dẹ̀ máa mọ̀ sí. Ẹ jẹ́ ká tún wá gbóhun tí mi ò mọ̀ nǹkan tí Lizzy Anjorin sọ ṣáájú lórí ọ̀rọ̀ yìí. Lizzy Anjorin ó sọ àwọn nǹkan kan lórí Ẹ̀gbin Ọ̀run, ó ṣe àpọ́nlé rẹ̀, ó ṣe àwọn ó pè ní akíkanjú obìnrin, ó ṣe àwọn nǹkan kan nípa ó sọ. Ṣùgbọ́n èmi ò wá mọ ibi tó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀, èyí tó jẹ́ kí wòlíì Takùtì Jésù máa mú àwọn ọ̀rọ̀ kan tó sọ dìmú. Kì wá ṣòun nìkan o, ní pásítọ̀ Takùtì Jésù ń sọ ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí rán àwọn blọ́gà sí àwọn lórí ọ̀rọ̀ wípé àwọn náà tún dá sí àwòlí nìyẹn o. Ẹ má yẹ kí n bá yín bá lọ, ẹ má yẹ kí n bá yín fàágùn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, torí pé ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run yìí ó fẹ̀ ó kẹnu. Ẹ gbọ́ ohun tí èsì tí wòlíì Takùtì Jésù tó fún Lizzy Anjorin. Kí ni èsì tí Lizzy Anjorin fi wá ta padà? Wọ́n ní tọmọdé bá ń ṣe bí ọmọdé, àgbàlagbà á sì máa ṣe bí àgbàlagbà. Òun lòun tẹ́ fẹ́ rí yé. Ẹ jẹ́ ká kọ́ gbọ́ ohun tí pásítọ̀ Takùtì Jésù tó sọ lórí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run àti bí Lizzy Anjorin ṣe dá sí ọ̀rọ̀ yẹn. Èmi ilẹ̀ wa ń lọ rán blọ́gà sí láti máa sọ̀sọ́kúsọ. Mo tiẹ̀ kí Lizzy Anjorin ọlọ́gbọ́n ọmọ ẹ̀fọ́gbọ́n ṣiṣẹ́ rẹ̀ jù. Ó lè máa ń bú bàbá àdúrà yìí, wọn ń búyàn lórí péjì wọn, ìgbà bàbá sásùn. Mo kàn wo kíní ẹ̀ díẹ̀, mo dẹ̀ gbé kúrò. Mo mọ̀ wípé ẹni tá a kàn gbé sẹ́rán ni tí kò mọ̀ bó ṣe ń lọ. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa. Ní kúkúrú màá fẹ́ kí ẹ jẹ́ kí Ẹ̀gbin Ọ̀run lọ sinmi. Ẹ jáwọ́, ẹ sinmi lórí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run. Ká ní kò tí ì kú, á ní kò tí ì bàjẹ́ pé àtúnṣe wà. Ó ti kú. Ẹ jẹ́ kó lọ sùn. Gbogbo kìràkìtà ètò ọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Àwọn tí wọ́n wà níbi òkú ẹ̀ á gbé wọn lọ sẹ́wọ̀n gbére. Àwọn tán wọlé tọ́ àwọn tó fọwọ́ kún òkú ẹ̀, wọ́n á sẹ́ńtẹ̀sì wọn. Ẹ jẹ́ kí ẹni tó kú kó lọ sùn. Ká ní kò tí ì kú, that's another story. Kí ló bẹ èmi lọ́kàn jẹ́, kí ló fún mi ní shock? Mi ò gbọ́ pọ́ńsìk, ọ̀pọ̀ wòlíì Ọlọ́run ò gbọ́. Ẹ̀yin tẹ́ ẹ wà láyìíká ẹ̀ tẹ́ ẹ gbọ́ n tó bà mí nú jẹ́ rèé o. Ojú ti babaláwo, ojú tó oníṣègùn tọ́mọ rẹ̀ kú lọ́sàn-án gan. Ewé ni wọ́n á ní kò rí já, tàbí egbò ni wọ́n á sọ pé kò rí wà. Ojú ti wòlíì tọ́mọ rẹ̀ kú lọ́sàn-án gan. Sáàmù ni ò rí ni àbóròró àdúrà ló ti gbẹ. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣe bí èèyàn gidi lẹ́yìn Ẹ̀gbin Ọ̀run yìí, kí ló dé nígbà tó wà nínú àìsàn tẹ́ ẹ̀ sá gbogbo eré kẹ́ lè gbẹ ẹ̀mí ẹ̀ là? A fẹ́ sọ pé kú Ọlọ́run ni fine. Bẹ́ẹ̀ ni Bíbélì wí lóòótọ́, wípé mo sì rí àwọn òkú àti èwe àti àgbà. That book of Revelation, I think 21:12. Mo rí àwọn òkú àtèwe àtàgbà, wọ́n dúró níwájú ìtẹ́. Ìyẹn fi yé mi pé èwe ń kú, àgbà ń kú. But ta ló lè gbà ládùúrà nínú yín kó lógo òdílé òun ó kú? Number 1. Number 2, ta ló lè gbà ládùúrà pé kógo òun dé kẹ́mi òun ó pin? Torí ẹ̀ ń pariwo pé ó wáyé, ó ti rógo lò, ó ti dára bẹ́ẹ̀, ó ti ṣe kínní, ó ti ṣe gbá. Ìyẹn ni pọ́ìntì àkọ́kọ́. Àwà tí mo ṣe fídíò, àwà tí wọ́n ti ń gbé pósí ẹ̀ wọnú ilé ní ọjọ́ Sunday. That around 10-11 títí lọ bẹ́ẹ̀ ni. Now later ni mò ń gbọ́ pé Saturday ló ti kú. Èmi kọ́ lẹ́ni àkọ́kọ́, àìmọye ọ̀gọ̀rọ̀ ènìyàn ló ti ṣe fídíò. Ọ̀rọ̀ lèmi dẹ̀ sọ, mi ò mix fídíò, mi ò remix, mi ò dẹ̀ edit. Ohun tí mo ṣe ń bẹ̀rẹ̀ gan ni wọ́n pè ní párẹ́sì. Náà tó bá yẹ pé àwọn táàjọ mọ wá ara wa ni
wọ́n lè fi péjì mi sùn tán rìpọ́ọ̀tì ẹ̀. párẹ́sì ni wọ́n ń pe ohun tí mo ṣe ń bẹ̀ yẹn. Àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ ni mo sọ̀rọ̀ tí mò ń fi fídíò rẹ̀ hàn. That is number 1. Number 2, ẹni wàásù mi gbóná girigiri. Ẹni ṣé mo fi ń yọ ni ṣé mo fi ń gan ni. Oh my God. Mo ń sọ lọ́jọ́ tó ti pẹ́, onírònú ò lè wo prógrámù mi kó ní mínì tó dá sí. Oníròrí nìkan ló lè bá mi rìnrìn àjò tó máa mọ ohun tí mò ń sọ. My question is this. Sẹ́yìn ò kẹ́kọ̀ọ́ ni pé òkú ò kí ń gbọ́ wàásù. Tó bá jẹ́ wípé Egbin Ọ̀run ni mo sọ ọ̀rọ̀ tó le sí tí mo kóòtì àwọn Bible yẹn fún, ó yẹ kó lè dìde kó bi mí léèrè 1 or 2 questions. But òkú ti lọ, èyí tí mo sọ nígbà tó wà láyé tí mò ń pariwo pé báyìí ẹ ṣọ́ra lórí mídíà pẹ̀lú aṣọ àdúrà láti ṣe báyìí tó gbọ́. Ìyẹn ló wúlò fún tàbí kó má wúlò fún. But èyí tí mo sọ lẹ́yìn rẹ̀ kì í ṣe fẹ́ Egbin Ọ̀run mọ́. Fún wọ gangan tó ń wò mí yẹn, fún wọ tó ń gbọ́ mi yẹn, fún wọ tó gbógun tì mí yẹn, ìwọ gangan lọ̀rọ̀ yẹn wà fún. So gbọ́n tí ìwé oníwàásù winners, ìwé oníwàásù 9:10, ẹjọ́ ẹ bá mi kàn tó sọ ń bẹ̀. Ohunkóhun tí ọwọ́ rẹ ní ṣíṣe. Ẹgbọ́n tí oníwàásù sọ fún ẹ̀yin tí ìmọ̀ ló lẹ̀sìn ọgbọ́n ògbé. Ohunkóhun tọ́wọ́ rẹ bá rí ní ṣíṣe. Fi agbára rẹ ṣe. Nígbà tó wà láyé n tó gbọ́ ní ṣíṣe n tó lè ṣe fi agbára rẹ ṣe. Nítorí kò sí ète. Kò sí ète. Bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀. Kò sí ìmọ̀. Tàbí ọgbọ́n. Kò sí ọgbọ́n. Ní ìsà òkú. Ní ìsà òkú. Ní ibi tí ìwọ ń rè. Bá a bá wàásù níbi olókùú kan kì í ṣe fún òkú yẹn o. Ẹ jẹ́ ó yé yín dáadáa. Ìwàásù yẹn ó ń tabá gbogbo ẹni tó wà níbi òkú yẹn kán lè ronú pìwàdà. Òkú ò mọ ẹni tó wàásù lọ́jọ́ ìsìnkú òun. Ẹ wá ń ṣe bí ẹni wípé ẹ fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ràn rẹ̀ ojú ayé ló ti yẹ kẹ́ ẹ gba ọkàn rẹ̀ là. Ẹ wá sọ di Nábótì tó kú tán tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń jà fún. Ẹ jẹ́ ó lọ sùn, ẹ jẹ́ ó lọ sinmi. Ká ní kò tí ì kú ọ̀rọ̀ ìbá nítumọ̀. Bọ̀ tó ti kú gbogbo tí mo fi wàásù pátápátá pé aṣiwèrè kó ọ̀rọ̀ jọ kò mẹ́ni tí yóò lò láti sí ọ níyè. Èyí tí mo fi wá pé lóru la ó béèrè ẹ̀mí rẹ láti sí ọ níyè ni. Èyí tí mo fi wàásù wípé àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ìwọ lọ̀rọ̀ bá wí kì í ṣe Egbin Ọ̀run. Ìwọ lọ̀rọ̀ bá wí kì í ṣe Mọ́rẹ́níkejì. Ètí mo dẹ̀ sọ nípa ẹ̀ pé nígbà tó ń kọrin tẹ́ tún mú tẹ́ darí ẹ̀ sígbó tẹ́ ni wọ́n ń jowó ẹ̀ wọ́n ń lára rẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́mọ ni. Mo ń sọ ìgbà tí mo ti mọ̀ kì í ṣe ìgbà tó lówó. Ká ní mi make mention yẹn gan ẹ nínú owó ọlá ni mo ti mọ̀, owó àti ọrọ̀ rẹ̀ ni mo tẹ̀ bàtì. Báwo ọ̀bá lówó adúpẹ́ fọlọ́run. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tàn yín Àkànjí Ọpẹ́yẹmí ìyàwó. Ṣé gbọ́ ohun tí pásítọ̀ Takoti Jésù tó sọ? Ó kù níbọn ró láì fi falẹ̀ rárá, láì jẹ́ kó gbóná, láì jẹ́ kó tutù. Ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin fi dá bàbá yìí lóhùn láti sọ bó ṣe rí lápá ọ̀dọ̀ tiẹ̀. Lórí bíbá yín yẹn sá. Ẹ náà rán spíkà sí. Ẹ rí pé gẹ́rẹ́ tẹ́ ẹ ṣe ṣóò tán bàbá. Ẹ rí iye spíkà. Kẹ́ tó ṣe ṣóò gan ẹ rí iye spíkà tó ti jáde. Nígbà tẹ́ wá ṣe show sir, that show was a terrible one. Torí number 1 ẹ set ara yín fún dragging, number 2 ẹ set òkú ọ̀run for dragging. Ṣé rí bí mo ṣe wáyé dádì? Mo jẹ́ ọmọ tó láàánú ganbọ̀ mo kọ̀wọ̀ sí. Gbogbo ẹ̀dá tí ò bá ti ní regard fókú ọ̀run mi ò gba tiwọn rárá. Ẹ̀ṣẹ̀ kan tẹ́ sábọ̀dù ṣẹ́ mi lórí bíbá yín yẹn sà. Ẹ náà rán speaker sí yín sà, àwọn ẹ náà rán blogger sí yín. Hello náà fẹ́ fún mi dádì mi ò kí ń pò ní o, mo dẹ̀ kí ń show off tí ilé oge tó ge jẹ, mi ò dẹ̀ ṣògùn owó sà, mi kò kí ń sùn ni, mo máa ń ṣiṣẹ́ 247. Mo rí Egbin Ọ̀run bí akíkanjú obìnrin tó wáyé tó gbìyànjú tó sáré tó tiraka tí ò fẹ́ kíyà jẹ òun. Mo ka biography ẹ̀, she came from a Muslim home.
lára àwọn background tó fìyà jẹ nìyẹn tó kérúbù cns lára àwọn background tó fìyà jẹ nìyẹn statement pé wọ́n sanwó fún blogger no sir n táwa dúró lé lórí ni wípé it is wrong sir it is wrong regardless of age or status ẹni tó bá kú kò yẹ ká set up fún dragging nínú ìwé mímọ́ both muslim and christian wọ́n ní tó ń bá sọ lẹ́yìn òkú òun náà máa fi judge òkú ó ti yẹn sà so nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣe fẹ́ kó wọná ni dáàdì mi ẹ̀ ń lọ síwájú ẹ̀ ń lọ sẹ́yìn nǹkan tí ò da sà ṣó tẹ ṣe lẹ́yìn tẹgbẹ́ ọ̀run kú tán ó ràn gí dáàdì mi ẹ ti bá sọ ẹlẹ́ǹbá sọ ẹ̀yin kọ́ lẹ bí ó gba ẹ̀sìn nínú àwọn ẹ̀yin kọ́ lẹ bí kéèyàn tó lè mú yàn sí lórí social media pé mo bá lágbájá sọ̀rọ̀ kò gbọ́ mélòó la ti bọ́ ọmọ ara wa sọ mélòó lẹ ti bọ́ ọmọ yín sọ mélòó mo ti bọ́ ọmọ mi sọ she's an adult and for the fact that ọlọ́run ti pè é sọ́dọ̀ ṣóyé kò yẹ kẹ wá fi òkú ẹ̀ kẹfì ráre ẹ̀ ń fòkú ẹ̀ ráre ni ẹ̀ ń sẹ̀tẹ̀ ọ̀fun dragging ẹ fẹ́ káyé rí bí ẹni tó ṣògùn owó lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ ṣe ṣòtàn àwọn èèyàn ti sọ pé ṣògùn owó ni ó ṣògùn tó dẹ̀ wrong èmi ò kí ń ṣe kìrìsìtẹ́nì mi ò ṣe mùsùlùmí mi ò ṣe babaláwo mi ò ṣe nǹkan mo gbọ́kàn lọ́lọ́run torí christian ni mí muslim ni mí nǹkan tèmi ṣe fẹ́ gbé ọrùn ẹ̀yin ló yẹ kẹ́ ṣe fún sà torí ó bá yín jẹ ó bá yín mu she's a christian kérúbù ni yín èmi ti ṣe kérúbù rẹ̀ mi ò ṣe rí bọ̀ nǹkan tó mú mi dìde fẹ́ gbé ọrùn ni wípé obìnrin akíkanjú ni bàbá èmi náà ń ṣiṣẹ́ náà bàbá mi ò ń sùn mi ò wo mo dẹ̀ mọ báwọn èèyàn ṣe péǹtì mi tí ò bá sí pé mo jáde sọ̀rọ̀ wọ́n ní mo ṣògùn owó wọ́n ní mo gbé cocaine wọ́n ní mo ṣe gbá wọ́n ní mo ṣàwo ọ̀tìgbà tí mo jáde tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn tó dẹ̀ ń sọ pé mo ṣògùn owó yìí these are people tí ò ṣiṣẹ́ rí so for that sir nobody pushed me out mi ò kàn fẹ́ kí olóògbé káwọn ọmọ ẹ kúkú ẹ̀sìn torí bẹ́ẹ̀ ṣe nǹkan tẹ́ sọ síta yẹn tírú wa yóò bá jáde láti ṣí ojú àwọn èèyàn kankan pé no ẹ má sọ pé ṣògùn owó by now wọ́n lè ti lọ dá lẹ́sìnlé ẹ̀ ara ń kan àwọn boys ara ń kan àwọn girls ara ń kan yorùbá wọ́n ti lọ dáná sunlé ẹ̀ gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé wọ́n ti dáná sun social media user ni yín bàbá tẹ́ẹ̀bá kí n ṣe social media user máa ní nítorí pé new ni so wrong that kò yẹ kán rí kì í ṣe lọ́dọ̀ yín sà kò sí èèwọ̀ ní fún kìrìsìtẹ́nì kankan láti dìde láti bá wọn sọ̀rọ̀ ègbin láburú ó ṣògùn ó ṣẹbọ that is a personal life I need láti invade ẹ̀ ó ti kú ó ti fi kú ṣàgbà ó ti lọ bọ́ lọ́hùn ẹ̀ ẹ fi ẹ jẹ́ ká filẹ̀ fọlọ́hùn ẹ̀ so that statement pé wọ́n pe blogger ta ló tó bẹ́ẹ̀ èlò náà fẹ́ offer mi mo níṣẹ́ lọ́wọ́ bàbá mi ìdẹ́ ń gba bára ń bí èmi ò wọn nobody èmi ò láìkẹ́ wọ́n ní ojú ẹni láti máa kù sí ẹni kọ́ ló ń jẹ́ kágùn lẹ́mìí nǹkan tó bá fi sọ bẹ́ẹ̀ ní pé gbé ọrùn any hardworking woman àbí any hardworking young guys tó bá kú wọ́n máa ló ṣògùn owó náà ni tí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó bá ń ṣiṣẹ́ jẹ́ ká gbà kó ń ṣiṣẹ́ ó ń ṣe bó ń ṣètùtù personal life ẹ̀ nìyẹn we don't need to invade it sir we don't need to invade it so mi ò like statement yẹn dáàdi ẹ̀yin náà dẹ̀ mọ̀ ọjọ́ tí mo ṣe ṣòmù ní pé ẹ má bú bàbá níbí torí àwa fẹ́ dàgbà ó ti yẹn sà a fẹ́ dàgbà and you are not perfect bí mo ṣe kéré tó yìí mo ò gbọ́dọ̀ ṣàbòsí pẹ̀lú yín torí pé èjì yín ó wú mi lórí à ń fi ọlá èjì yín a fi ń tọrọ ẹni ọmọ tó bá dẹ̀ fi ọlá èjì yín tọrọ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún yín nobody is above mistake mi ò sọ pé ẹ lè ṣe mistake torí pé ẹ kì í ṣe ọlọ́run ẹ kì í ṣe jésù ẹlẹ́run ara ni yín so I expect you to do mistake bí èmi náà ṣe jọmọ yín nísìn èmi náà lè ṣe mistake ó ti yẹ mistake ni táwa ò bá tètè bọ́ síta láti tètè call bluff yẹn off by now wọ́n lè ti lọ dáná sun lè gbin wá lóṣogbo owó ni wọ́n dáná sun òkú ẹ̀ wọ́n ti attack àwọn ọmọ onílé rìn mọ́ wọ́n ti attack ọkọ̀ wọ́n ti lọ sí church ọkọ̀ wọ́n ti dáná sun social media user ní dádì àwọn ọmọ tó wà lórí social media 80% of them ò láyọ̀
àwọn kan wà wọn ò ní bísínẹ́sì kankan kéèyàn kú kán fi òkú ẹ̀ kọ́yàn lọ́rùn náà ń jẹ. ṣé ti yẹn sà kò dẹ̀ ṣe lábẹ́lẹ̀ kò dẹ̀ ṣògùn owó kò ṣàbùrú so believe tiẹ̀ nìyẹn ẹ mọ́rógbó méje ẹ jẹ́ lórí ìdúró ẹ jẹ́ lọ́sàn-án ẹ̀yìn tán ló ń dùn yìí ẹ̀yìn tán ló ń dùn ẹgbẹ́ ọ̀run yìí ṣàṣà lóbìnrin tó jẹ́ hustler tẹ́yìn òkè ń dùn ṣàṣà lóbìnrin tó bá ń travel tó bá lọ ń rajà ẹ̀yìn máa dùn ẹ́ wait nígbà míì téèyàn bá pẹ́ jù lórí ìjókòó disc tí disc èèyàn bá yẹ̀ èmi ti ẹ̀ ń rìn the same thing tó ṣe yẹn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin èmi tí mo jókòó yìí ẹ̀yìn ti dùn mí rí in fact ọjọ́ kan tẹ́yìn kankan máa dùn mí. ṣe gbọ́ èsì tí Lizzy Anjorin ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n torí ìjọba àsìkò mo lérò pé lára díẹ̀ tí mo ti fún yín wò yìí ẹ ti rí ibi tí ó yẹ ká darí ọ̀rọ̀ náà kò wá tún síbẹ̀ lórí ọ̀rọ̀ ìgbìmọ̀ pẹ́ jẹ́ kí a wò ó lọ́tún lọ́sì láti gbìta tí ń bá bọ̀ lórí ètò yìí kí lè rí sí i ṣé ọ̀rọ̀ náà ṣó yẹ ká máa fàágùn láàrin ara wa pàápàá jùlọ láàrin àwa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣé àwọn èèyàn kàn mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ ìgbìmọ̀ wọn kàn fi ń trend ní àbí báwo ló ṣe jẹ́ gan èyí tẹ̀yìn bá rí sí kí lẹ mọ̀ nípa ìgbìmọ̀ yìí gan ẹ jẹ́ ká gbọ́ nípa ẹ̀ ẹ dá sí i ẹ jẹ́ ká wò ó bó ṣe rí lójú yìí ẹ jẹ́ kí n mẹ́nu bẹ̀ èyí tí mo máa fi káàdì ẹ̀ lẹ́ẹ̀lẹ́nìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Suebebe ìgbà tí ìrànlọ́wọ́ dìde fún un ṣáájú láti ọwọ́ Àgbàlá Gabriel látìgbà tí wọ́n ti wá ràn án lọ́wọ́ kò sí mọ̀lẹ́bí rẹ̀ kan tó jáde kò sí mọ̀lẹ́bí rẹ̀ kan tó yọjú sí pé ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel àbí ẹ jẹ́ ká tún lọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ṣe é lóore kódà kò sẹ́ni tó ń gbé pẹ̀lú rẹ̀ àwọn èèyàn tí wọn kì í ṣọmọ ìyá rẹ̀ àwọn bàbá rẹ̀ ni wọ́n ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n kí ló wá dé gan-an tí wọ́n fi jìnnà sí arákùnrin yìí Suebebe gbajúgbajà òṣèré nígbà ayé rẹ̀ kí ló dé tí Àgbàlá Gabriel tún ṣe àbẹ̀wò sí lẹ́ẹ̀kan sí láti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí bàbá ń jà bí ìka púpọ̀ kì í burú títí kó má pọ̀ ẹnìkan mọ́ ni tó ẹni tó máa pọ̀ mọ́ ni àwọn kí ló dé táwọn èèyàn yóò ṣe yọjú ohun tí bàbá Suebebe sọ kalẹ̀ tó ṣe àlàyé ẹ jẹ́ kí n fi lè kí n máa fi dágbére lórí ètò lágbo òṣèré òjò ní mímì kì í ṣàmì orúkọ sáwọn ẹ̀kọ́ owó yẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ẹ wo eléyìí ẹ bá wa pín o èyí tá a tún wá sí ojú àmóhùnmáwòrán yín léyìí ẹ gbọ́ ohun tí bàbá Suebebe sọ lórí ohun tó ṣẹlẹ̀ sí. now mo ìbéèrè bíi mẹ́ta mo fẹ́ béèrè number one bàbá ọjọ́ tí mo ti ṣe fídíò tí mo ní àwọn kí ni gbogbo àwọn fámìlì pé àárí wọn bàbá títí di àárọ̀ yìí ní ìrìkẹ́ nìkan wọn ó yọjú sí yín. ṣé mọ̀ pé pípé ni pípé tẹ́ni kí n pè kí n má dagun la òun ló jẹ́ kí n mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí àǹtí mi ti wà hospitalized láti. sísítà yín náà wà lọ́sítù. tọ́ǹbì yín tẹ̀lé. tọ́ǹbì yín tẹ̀lé ńgbà táyìn kàn sí wọn. wọ́n kàn ń rẹ́rìn ni. ìgbà tẹ́ ẹ pò wọ́n kàn rẹ́rìn ni. wọ́n ní gbogbo ọ̀rọ̀ pásítọ̀ ló yé àwọn. wọ́n níbẹ̀ dìde táwọn wà àwọn ò lè dìde. wọ́n níbi táwọn àwọn aláwọ̀ lè dìde olúwa kó fi ogun àìsàn bú. àmín Jésù. so òótọ́ lòwe àwọn Yorùbá pé ẹni téèyàn ò bá rí kéèyàn má bínú sí i bàbá àti ẹ̀gbọ́n ti sísítà yín Ọlọ́run yóò mú ọ lára àní bó tiẹ̀ jẹ́ nìkan nínú fámìlì ẹnìkan. ṣé wàá rẹ ẹni tó lákànjú gan ẹni tó lákànjú tó bá mi kẹ́rù wá bí ó sì promise mi lálẹ́ àná pé anytime tó bá ti wà lọ́wọ́ tó máa wà
wọ́n á ní kó máa wọrí pé kó wá gbogbo kí n tọrọ owó mọ́tò àwọn oníláyé. àmọ́ rántí pé fámìlì yín kan lẹ wá gbà yẹn tí tájọ kí ló bá yín ṣe náà tájọ kẹrù wá bí bọ̀dá kan báyìí àbáwọn kan ni ọ̀tọ̀lẹ́ni yẹn ọ̀tọ̀lẹ́ni tẹ̀ tó sọ báyìí. lásìmọ̀ wa ló tẹ̀lé rù wá. náà ẹ jẹ́ nǹkan sọ ẹ̀yin ẹjọ́ ọmọ bíbí bàbá ṣe ń pé àwọn ọmọ yín gan ọmọ mi tí rí wọn bí. ẹ ti rí wọn ẹ ti rí ẹyọ kan níbi ókè ó ti wá ọkùnrin kan ti wá níbẹ̀ ó ti pẹ́ o tá a gbé láì wáyé tó ti wá wá mọ́ yóò dá fún yín mà ẹ rọ̀ wọ́n lọ wáyé tí wọ́n ti wá wá mọ́. tí n bá sọ fún yín wọ́n ní kálukú àbí tiẹ̀ lára. mo mọ̀ ṣe wá rí bí gbogbo nǹkan bá àti lè pọ̀ tó bó tilẹ̀ ò kí ìjì pọ̀ tó kí làkọjá pọ̀ tó irú bàbá wa yìí àwọn tá a jẹ́ fámìlì bí ó bó tiẹ̀ jẹ́ ẹ̀kan lóṣù méjì kẹ́nìkan wá wò wọ́n kódà ọlọ́run ní járí dààmú o kódà kó jẹ́ pé bóyá owó mọ́tò sáfẹ́rẹ́ fún ẹlòmíì lẹ́yìn tí mo mọ̀ pé ọlọ́run tiẹ̀ ní jẹ́ mo kàn tiẹ̀ fi sọ̀rọ̀ ni pé ká wá ní bóyá ẹnìkan ń bọ̀ bóyá ó jí ọmọ bóyá tó ti ń bọ̀ jìnnà kí ló dé láwọn owó mọ́tò tèmi bá mọ̀ pọ̀ ń bọ̀ láti wá máa wà láfíà bàbá ṣe mọ̀ pé ìgbà míì tó bá rẹ́ èèyàn téèyàn bá ń rí ẹbí ara tún máa yá téèyàn bá ń rí ẹbí téèyàn bá ń rí èèyàn ọkàn èèyàn tún balẹ̀ so àwọn méjì ló ń tọ́jú bàbá ẹnìkan ṣe lọ lánàá ni àbí àǹtí Bọ́lá ìgbà ó lẹ́yìn ẹ lọ. ìjẹta àmì ìjọ yẹn jọ ẹ̀. ó lọ lọ́jọ́ òun náà àǹtí ẹ̀ lọ́jọ́ òun. wọ́n lọ lọ́jọ́ Wednesday. bẹ́ẹ̀ sà. Wednesday jẹrin. bẹ́ẹ̀ sà. so ṣé tí wàá wá yẹn mi torí ẹnìkan ò lè tàbí sẹ́yìn nìkan lè dá sí ni. ẹ̀rọ àyàgán ti ń dùn mí gan lẹ́nu mo ti dá wọn gbé. ìyá máa ń gbé tuntun mọ́ ẹ̀sìn Bọ́lá ọ̀rẹ́ àti ń dà wọ́n. ẹ̀yin nìyàwó bàbá náà ẹ̀yin nìyàwó bàbá ẹ pẹ̀lẹ́ yóò dà fún yín ẹ rò wọ́n lọ a máa mọ̀ tá a máa ṣe àwọn ẹnìkan sí i so bóyá ẹnìkan dẹ̀ ń wò mí tó mọ̀ nípa iṣẹ́ kíọ́rà so you can please adétún one church so kí family kankan yọjú kó tẹ̀ wá ṣe ẹ́ lò sí wọn please gbà yẹn ní kí bàbá lọ hospital àbí bàbá kí lè bá bọ̀ lọ hospital. problem upon problem ní usage mo gba ẹ̀jẹ̀ agolo mẹ́ta. níbo. ní usage. ẹ gba ẹ̀jẹ̀ agolo mẹ́ta nígbà tẹ́ lọ hospital nígbà tí mo fi ní máa fún yín lówó kan àwọn èèyàn náà tó fún yín lówó. ok. which is 75,000. ok so ẹ wá lọ sí hospital. 13% lẹ́jẹ̀ ni. 13%. èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. ó lò ní ẹ̀jẹ̀ yín ṣé wọ́n fún yín lẹ́jẹ̀ sí. ọgbọ́n tí wọ́n dá sí ni pé wọ́n wá kọ oríṣiríṣi. wọ́n kọ oríṣiríṣi kí ni. bíi fruit. fruit pé kẹ́ máa jẹ. okun lé báyìí. mo gbọ́ pé ní wọ́n fún yín lẹ́jẹ̀ pé kò tún tó náà àbí wọ́n náà fún wọn lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ mélòó náà fún wọn. báàgì mẹ́ta la gbà. báàgì mẹ́ta lọ fún wọn. gbàtàpàrà tó lọ ṣé wọ́n á ní ẹ̀jẹ̀ yẹn lò pé ká mọ̀ tẹ̀ gba ẹ̀jẹ̀ mọ́ pé wọ́n ní kí a máa ṣe. wọ́n á ní pé ká máa so àwọn èso kan wọ́n sọ fún wa wọ́n ní ká ṣe pòpòrò ewé ẹ̀jẹ̀ blood tonic kan tó wọ́n gan sáà kọ gbẹ̀rún sáà ní ká máa àti ẹyin pẹ̀lú bọ́ǹfìtì àti milk pẹ̀lú malt pẹ̀lú fanta. bàbá ṣé bá ń ra àwọn nǹkan yẹn jẹ. ẹ máa gbọ́ owó tó wà lọ́wọ́ mi gbà mí gbọ́dọ̀ parọ́ fún yín bíi 80,000. nítorí wà lọ́wọ́ yín gbà wo. nígbà tí abẹ́rẹ́ àwọn ṣe wá ń jẹ ẹ wá ṣàrà nǹkan. ẹ̀kan lèèyàn gbọ́dọ̀ rà wọ́n ẹ̀kan lèèyàn gbọ́dọ̀ rà. bàbá lẹ́yìn wọ́n wá ní kẹ́ máa jẹ fúùsù tó lè fún yín lẹ́jẹ̀ mílk àti mọ́ọ̀tì lẹ́yìn yẹn kí wá náà la máa ṣe báyìí. Monday ni mo yẹ tún fẹ́ lọ test ẹ̀jẹ̀ báyìí. ok ẹ wá fẹ́ lọ test ẹ̀jẹ̀ bóyá ẹ̀jẹ̀ yẹn ti tó báyìí. bàbá ojú tí mò ń wò yìí ẹ̀jẹ̀ ti pọ̀ mbẹ̀ abẹ́rẹ́ rí nǹkan ni ojú ti wálẹ̀ àṣẹ rí ni
kò dàbí ìgbà tí mo gbé wọn lọ́jọ́ yẹn ẹ̀yin náà wojú wọn bá ń gbójú oko gbẹ́sẹ̀ wọn. owó ló wálẹ̀. owó ló wálẹ̀. kí bàbá ló wálẹ̀. wọ́n ní owó ló bí dàbí pé owó ló ṣiṣẹ́ yẹn owó ló jẹ́ kó wálẹ̀. bàbá lówó ló wálẹ̀. a ti ẹ̀ dúpẹ́ bàbá wọ́n ní kẹ́lómi lọ ṣe nǹkan mi kò ní rí kóbọ̀ ṣe. wọ́n ní kẹ́ ẹ máa jẹ fruit ẹ̀dẹ̀ rí jẹ. wọ́n rí mọ́ọ̀tì mà bí wọ́n rí mu. wọ́n rí mílìkì mà bí wọ́n rí mu. ògo ni fọ́lọ́run. ìbọn ní ẹ ṣe gan ẹrí ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. so ògo ni fún Kristi. now ẹ wá fẹ́ lọ sùsù Monday báyìí láti lọ sọ fún un pé ẹ̀jẹ̀ ti wà o. ẹ̀rọ mo ṣe máa kọ́kọ́ lọ ṣe test o. ẹ lọ ṣe test. àwọn máa fún wa. wọ́n máa fún result. ṣe bẹ́ẹ̀ náwó kankan Monday. màá náwó mọ́tò. owó mọ́tò yẹn kéré máa fún yín yẹn kéré. èló lówó mọ́tò. ẹ sà ẹ jẹ́ ká fi sùúrù sí i. ṣe owó mọ́tò ọ̀tọ̀ owó test ọ̀tọ̀ owó pé mo fẹ́ rí dókítà ní sí Monday yẹn. èló lówó mẹ́tẹ̀ẹ̀ta. owó dókítà 4,000 owó dókítà. tábà fẹ́ ṣe test yẹn ó dàbí 6,500 ni. gbogbo yẹn kéré tó tẹ́ ń báyìí. owó mọ́tò tó ń gbé wa lọ sí usage ó dàbí wọ́n gbà tó bí i 15,000 lọ́wọ́ wọn. gbogbo ẹ̀ owó 30,000 àbí bàbá ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ owó 30,000 màá ní kí wọ́n á fún yín rọ̀lẹ́ ẹ gba àkáǹtì bàbá ẹ ṣe àdúgbò sà. ẹ dìde nínú mo kàn fẹ́ ká yanjú àwọn kankan ni gbogbo yẹn kéré lẹ́yìn ìwé yẹn wá ń kọ́ kíló kan. n tó kàn yẹn ṣe rí ngbọ̀n bá ṣe test tán náà ṣẹ̀ṣẹ̀ máa wá sọ ohun tó bá kàn bàbá bóun ni jíjẹ bóun ni mímu ṣó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹnu kan gbẹ ni. kí lẹ gbé kí lẹ lẹnu ṣe. ẹnu gbẹ. bàbá mi ò gbọ́ yín. ẹnu gbẹ sẹ kò sówó. ẹnu gbẹ ẹni ẹ sọ pé bàbá mi gbọ́ yín bàbá ní ẹnu gbẹ bàbá ẹnu eléyìí ò gbẹ ẹnu tó sanra yìí bàbá ẹnu eléyìí ó dà ẹ bá ara provision fún bàbá ẹ bá ara provision fún wọn provision mílìkì ṣe ok ṣé wọn mu tíì ẹ bá ara tíì fún wọn ẹ bá ó lè fi rán yàn ẹ bá ara fún wọn ẹ rà ká kó sílé wọn kó kún dáadáa. láti lọ́jọ́ yọ òòjọ́ náà rúràn lẹ́yìn tó mú mi náà kí irú àmójúbá ìtòkan ìtòkàn tó ń bọ̀ lọ́nà lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tọ̀ kan tí ó máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn ibà pàtàkì táwọn eré onítàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ní ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wò ó ìgbà tuntun bá bàyè ní ṣe bá lẹ gbọmigbọmi ọkàn tó túbọ̀ kàn òun ní ṣe bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé yín wọnú agbámẹ̀tò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òpó ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 0703-822-6160 0703-822-6160 lágbo òṣèré ẹ má mísì ẹ̀. Sọ́dádé lorúkọ mi gbajúgbajà òṣèré orílẹ̀-èdè Nàìjíríà tẹ́tí mọ̀ bí ẹni mo wó ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ní mo tún gbé tuntun